ǹjẹ́ kalẹ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí kétékété èmi ọmọ yín náà ni Adémọ́lá ọmọ mi yálé màmá lémi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹrí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bí ìjà èmi lọ́ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sá ọ máa gbọ́ yàyà mọ́yà ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún èmi kó bùkún ẹ̀yin tọmọ táyà tẹbí tará àní dààmú àní rí fìtínà àní rógun àsárépè gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora pátápátá wọn àní rùkú yín wá bá wa nílé láṣẹ ní ọwọ́ Ọlọ́run ọba àlá mo kí kábíyèsí ọ̀nìrìṣà jẹgbẹ̀nì bí àtẹ àkún aláṣọ àlà funfun gbò ọ̀jájá àfìdí ọ̀tẹ̀ janlẹ̀ ọba Babátúndé ẹni ìtàn Adéyẹyè Ògúnwùsì mo wá fi kábíyèsí ọba Babátúndé Adéyẹyè Ògúnwùsì ẹni ìtàn mo wá fi kí gbogbo ládéládé lóyè pátápátá nùran Yorùbá ńlẹ̀ Yorùbá níbi tó ti bẹ̀rẹ̀ àti ibi tó parí sí àti ibi tí yóò tún máa lọ mo kí gbogbo ládéládé mo kí ẹ̀yin àlè ulama'u warasatul anbiya'i ẹ̀yin àfọ́ Ọlọ́run tó hàn àtẹ̀yí tó pamọ́ ṣe ekimokadam nínú ẹ̀sìn Islam mo kí gbogbo wa wípé assalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuhu mo wá kí ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì agbára lọ́wọ́ Ọlọ́run ọdún Easter tí a wà nínú rẹ̀ yìí agbára lọ́wọ́ Ọlọ́run ọgbọ́n ládàá rẹ̀ Ọlọ́run ò ní fi dùn wá o ẹ̀yin bàbá mi nínú ìjọ àgùdà ìjọ onírìbọmi ìjọ sẹ̀lẹ̀ ìjọ kérúbù àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín mo wá kí ẹ̀yin ìyá mi bàbá mi nínú ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀sìn àbáláyé ẹ̀sìn tá a báláyé ewé a máa jẹ́ egbò a máa jẹ́ ẹ̀ní ṣe ewé já bẹ́ẹ̀ lẹ́ẹ̀ní ṣe egbò wà àlùbáríkà àwọn tí Olódùmarè tó kólé ayé lé lọ́wọ́ mo wá ṣèbà ẹ̀yin màmá mi ẹ̀yin abiyamọ gbọ̀dábọ̀ ọ̀rọ̀ gbọ́rọ̀ ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọmọ èé fi yọ̀ ọ́ ṣubú ẹ̀yin tẹ́ ẹ pọnmọ tọmọ èé fi rẹ̀ ẹ́ dànù tọmọ fi wúlò fara tí fi wúlò fẹ́ bí àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi ẹlẹ́yẹ ọ̀kan fọ́ ọ̀kan nù ẹ fi kan ṣoré kiri èyí tẹ́ wá fi ń ṣoré kiri yìí ẹ fi ṣe àwa ọmọ Yorùbá ẹ fi ṣe wá lórí owó ẹ fi ṣe wá lórí ọlá ẹ fi ṣe wá lórí àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ tó rẹ́yìn ni kíni ẹ̀yin làgbà gbanigbani mo wá ṣèbà orí tó kún tí ò níná mo ṣèbà ọjà tó kún tí ò lérò mo wá ṣèbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn ìbà gbogbo yín o mo ṣèbà o mo ṣèbà o mo ṣèbẹ̀yìn àgbà o mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ̀ Adérọ́pò bàbá Michael bàbá Ronaldo bàbá Àṣàbí mo kí yín o àkùkọ lè da ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gan kò fẹ́ẹ̀ fi taratara fẹ́ yé ń tó àmọ́ ń bẹ̀rẹ̀ ń bì kan mo sì fẹ́ kí ẹ̀yin onílàákàyè ẹ̀yin tí ò yé ọ̀rọ̀ tó yé tán yányá ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ bá ń digest ọ̀rọ̀ yìí ẹ má rí pé bóyá kinní kan ẹ rí pé èmi náà ní little tí mo fẹ́ contribute sí ọ̀rọ̀ ìran Yorùbá ìnìkẹ́ ẹ ṣe rí ẹ torí jọ́ kínní olóyè Sunday Igboho ẹ mọ̀ kú rọ́jú o ẹ wo ẹ jẹ́ nǹkan kan mo báyìí náà. ọmọ Yorùbá o ẹ jẹ́ àpapọ̀ sójú kan ọmọ Yorùbá o ẹ jẹ́ àpapọ̀ sójú kan dákun má jà sọ́lá lọ́wọ́ ádìyàdì sálẹ̀yìn orí tó bá gbà wá kalẹ̀ tán ara á tù wá eku wá kéèbí eku ẹyẹ á kéèbí ẹyẹ. Odùduwà nation o làwa ń fẹ́ o. Alẹ́ ni tó fi ṣẹ́ran Sunday ọmọ Adéyẹmọ. Akíkanjú ọkùnrin dé Sunday ọmọ Adéyẹmọ. Olólùfẹ́ wa mẹ̀kúnnù Sunday ọmọ Adéyẹmọ. Ọ̀rẹ́ ará ìlú pátá Sunday ọmọ Adéyẹmọ. Alẹ́ ni tó fi ṣẹ́ran o Sunday ọmọ Adéyẹmọ.
májàsọ́lá làwọn ń fẹ́ o májàsọ́lá o adé ọba apẹ́ lórí. àwọn ọba ń sọ wọ́n ní májàsọ́lá làwọn ń fẹ́ o májàsọ́lá o adé ọba apẹ́ lórí. ìjòyè sọ wọ́n ní májàsọ́lá làwọn ń fẹ́ o májàsọ́lá o adé ọba apẹ́ lórí. iṣẹ́ wa fúnlẹ̀ wa fún ilẹ̀ ìbí wa kàgbéga 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 fàyè rí. ìgbàgbọ́ wa ni pé bá ṣe bẹ̀rù làbọ̀ mọ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọlá. ìṣọ̀kan àgbòmìnira ìkẹjẹ ká máa lè pa tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. ọmọ Oòduà dìde bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. ìdí pàtàkì tí mo fi kọ́kọ́ play orin yẹn torí mo fẹ́ dá wa padà sórí àwọn ìrìn àjò ni. tí n bá dẹ̀ rántí tí n bá gbàgbé bó ṣe bẹ̀rẹ̀ ńjọ́ kínní àná náà rèé o. ẹdúná èé ṣe tí ìran Yorùbá jẹ́ onígbàgbé ẹ̀dá náà. èé ṣe tó jẹ́ wípé àsìkò tí ara bá ń tù wá nìkan la máa ń rántí ọ̀rọ̀ àbí ìgbà àsìkò tára bá ń tù wá ní ìdàkejì ni mò ń gbìyànjú láti sọ o ni la máa ń rántí ọ̀pọ̀ nǹkan tára bá ti wá dẹ̀ wá gbẹ̀dẹ̀mù tán á tó bẹ̀rẹ̀ sí ní gbégbésẹ̀ míì. òkúta ẹjẹ́ ń pè ní àpáta ló máa dé ẹ mọ́. àpáta lolóyè Sunday Àdìsá ó máa dé ẹ mọ́ Ìgbòho Òòṣà ó ṣòro ó dojúkọ. ní tí bàbá yìí ṣe bẹ́ẹ̀ lómii bá ṣe wàláì tàláì á tẹ̀. inú mi dẹ̀ máa ń dùn tí n bá make reference sí àwọn ọ̀rọ̀ kan pàápàá jùlọ nígbà tí ìyá ajé òní ìyá according to the time ìyá onítìrí tán dé gíga sínú agitation díẹ̀ ló kù ńgbà náà kí olóyè Sunday Igboho Òòṣà ó bá mi jà nítorí ìyá yẹn. torí mo sọ fún wọn mo ní olúwa mi ìyá yóò ní dọ́fẹ́ ọfà wà. ìyá tèmi ń wò fàwọ̀rajà lásán ni ṣèbáṣẹ́wọ́ Abíọ́lá wọn pé olóyè ní láti máa sọ fún mi nígbà náà bí irọ́ wọ́n sọ bẹ́ẹ̀ mọ́ kọkùnrin rédíò kóbìnrin rédíò kéjò sáà máa ti sá lọ ni pé ó ṣeé ṣe ó náà lè ní nǹkan kan tó fẹ́ fi kún tá à ń ṣe tá a fi jẹ́ kí ìrìn àjò yẹn ó tètè yá nígbà náà lọ́hùn. ìyá mú Jésù wọ́n lè tàn wá wọ́n á máa ní ẹ̀mí mímọ́ bá wọn sọ̀rọ̀ Ọlọ́run wá ní mi sí kinní kan abẹ̀rẹ̀ wọ́n ní a sign petition mo fi owó ara mi mo fi ra laptop ní ìgbà 50 kọ́bọ̀ lọ́wọ́ ìyá yìí rí. a bẹ̀rẹ̀ sí ní lọ ní ìgbèríko láti máa sensitize àwọn èèyàn láti ti máa bá wọn fíìlì fọ́ọ̀mù láti sign petition aṣèwé yẹn ó ga báyìí. ìyá mi kan wà ní Amẹ́ríkà tó bá ń gbọ́ mi nísìnyí wọ́n máa rántí tá a bá ṣe àwọn fọ́ọ̀mù yẹn tán tó ga gele mọ́ wá máa ń snap ẹ̀ sí wọn àná wa máa ń bá mi ṣe lọ́hùn. a mọ̀ ṣe ọmọ pé ìyá yìí mọ̀ lọ rèé fìwé wa nù dímọ̀ ni ìyá yìí mọ̀ lọ rèé dàwé wa nù sódò mọ̀ ni. wọ́n tún ní a máa retí o wọ́n àti ẹ̀ tètè sọ fún wa wọ́n ní tá a bá ti sign petition yẹn tó ń gbà yẹn kí àjọ àgbáyé kankan dé kí United Nations kankan pín wa ní
pé ọyá ẹ̀yin ìran Yorùbá ẹ ti tó dádúró ọyẹ ìdádúró ká sì ní Yorùbá nation wa. inú gbogbo ọmọ Yorùbá ń dùn ún gbà náà láì mọ̀ pé àtúrọ̀ tàbí èlùbọ́ ẹni Madam Dúpẹ́ Onítìrí. àmọ́ inú ọgbà láàyè ògbà ìlólóyè Sunday Igboho ṣàfọ̀rọ̀ náà ṣe ń gbà náà. ibi èmi tó ti wá ń fura ńgbà tí ìyá yìí bẹ̀rẹ̀ sí ní condemn in entirety gbogbo ìgbìyànjú bàbá wa Professor Banji Akintoye bàbá yọ̀ mọ́ ti ṣe kínní kan àwọn bá dákẹ́ mo wò ó pé ẹni ẹ bá nù struggle ó ti dẹni tí ọmọ ti ń ṣe mọ́. kẹ́rẹ́kẹ́rẹ́ ìyá ìwà gbẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ wọ́n ní òmìnira account wọ́n ní kínní kan account wọ́n ní igbá account. ọmọ Yorùbá tó deviate wọ́n yà sọ́dọ̀ ìyá Onítìrí wọ́n bẹ̀rẹ̀ sí ní pọ́ǹpù owó sí àkáǹtì òmìnira fún ìyá yìí. ara mi ó tún bù máa sọ pé bá a ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí kọ́ yìí tí Professor Banji Akintoye bá ti sọ nǹkan báyìí olóyè Sunday Igboho ń tẹ̀lé lẹ́sẹẹsẹ ní nǹkan yìí sì ń lọ bá a ti ṣe kọ̀wé ẹ̀ kó tó di pé Madam Abiola Onítìrí dé. kárìn kápọ̀ yíyẹni ìlólóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ṣe. Ọmọlúkà ń ló lè sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ nípa Onítìrí torí gẹ́gẹ́ ni ẹ ṣokéèsì Madam Onítìrí Ọmọlúkà ló ṣokéèsì Onítìrí fún wa. àmọ́ wọn náà mọ̀ pé atúrọ̀ tàbí èlùbọ́ ni wọ́n rò pé ni tó wá láti make a meaningful contribution to the struggle ni. ìrìn àjò bẹ̀rẹ̀ ìyá ìbẹ̀rẹ̀ oríṣiríṣi irọ́ ó bẹ̀rẹ̀ sí ní àdírẹ́sì lórí social media ó bá ti borí YouTube yóò bẹ̀rẹ̀ sí ní fọ́n tá ni nígbà tí bẹ́ẹ̀ kọ́ òun ẹbí ọlá tó ṣe kinní kan ó ní máa lọ Ọlọ́run ń bẹ kinní kan ń ṣe àdákẹ́ à ń wò ṣe àdákẹ́ má fọhùn àwọn àgbà ní àmọ́tẹni tí í ṣe ọ̀pọ̀ wa dákẹ́ à ń wo bí tá a fẹ́ bá yàrá já àmọ́ ó máa ń jẹ́ ohun ìbànújẹ́ fún mi pé this woman wasted our precious time for nothing sake. ó wèsì owó wa ó wèsì àsìkò wa ó wèsì energy wa lórí ń tọ́ ọmọ pé it can never come to reality tó ń tàn wá ni àwọn ti sẹ́ni lẹ́tà sí president America àwọn ti ṣe kínní kan níjọ́ kan ní ìyá yìí lọ rèé kábíyèsí rèé Ọlọ́run ní ìyá yìí lọ rèé ẹ̀díìtì conference kan tó ń ṣe ní was it North America or somewhere United Nations wọ́n ń ṣe kínní yẹn ìyá yẹn lọ ẹ̀díìtì wọ́n dọ́gbọ́n wọ́n gbé kínní yẹn wọ́n lọ́n wà ń bẹ̀. abẹ̀rẹ̀ débi wípé wọ́n ní ìntẹ́rìmù àwọn yóò bẹ̀rẹ̀ iṣẹ́. abẹ̀rẹ̀ débi pé wọ́n sọ fún gbogbo ọ̀dọ́ Yorùbá pé a máa lọ sí online kan ká lọ rèé máa rẹ́gísítà àwa tá a bá ń wáṣẹ́ àwa tá a bá kàwé yanjú àwa tá a ṣe gbá kan àwa tá a ṣàwo kan ó kálukú bẹ̀rẹ̀ sí pẹ̀lú ìgbàgbọ́ pé bóyá ìyá yìí lóòótọ́ lẹ́nu ó kálukú sì bẹ̀rẹ̀ sí ní ṣe. ọ̀pọ̀ gbàǹgbà yẹn gan ọ̀pọ̀ èèyàn ti fẹ́ sọ olóyè Sunday Igboho di onírọ́ torá àti gba ìyá Onítìrí gbọ́ àti wá gbé ìyá Onítìrí gẹ̀gẹ̀gẹ̀ láì mọ̀ pé wọ́n rán wa láti da ìrìn àjò Yorùbá nation rú ni. tẹ́ ẹ bá wọ́ọ̀tì dáadáa tí Abiola Onítìrí bá máa make reference láyé ó máa make reference sí Ìbà Gani Adams sí ààrẹ Gani Adams ká lọ bí Gani Adams nígbà kínní kan nígbà wo kan ẹ sọ fún mi ìgbà tó di wípé ìjọba Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní kọjú oró sí àwọn tí ń agitate Yorùbá nation ó ní ìgbà tí àwọn ọmọ ìyá Onítìrí tí wọ́n bẹ̀rẹ̀ sí ní àtáàkì ọlọ́pàá tí wọ́n ń àtáàkì sójà tí wọ́n ń àtáàkì
custom tí wọ́n bẹ̀rẹ̀ sí ní àtáàkì àwọn personality lórílẹ̀‐èdè Nàìjíríà, àwọn security agencies. Pàpàǹbarì rẹ̀ ìnìgbà tí wọ́n lọ rèé hijack radio station, federal radio station tó jẹ́ torílẹ̀‐èdè Nàìjíríà, tí wọ́n lọ rèé hijack ẹ̀ ìyẹn amúlùúdùn ní Mọ́níyà Ìbàdàn, all in the name of Yorùbá nation. Bẹ́ẹ̀ bá sì tún gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, wọ́n lọ rèé hijack police station tí ẹ láwọn ti gbàwé. Bẹ́ẹ̀ bá gbàgbé, wọ́n mọ̀ dé abolongo, wọ́n gbé wọn dé abolongo láwọn tán kó pọ́ọ̀tì, tán kó sasùn, tán kó gbogbo ẹ̀ lọ sí government house ní ìpínlẹ̀ Ọ̀yọ́, tí ẹ láwọn fẹ́ lé ẹnjìnìà Abíọ́dún Olúwaṣèyí Mákindé kúrò lórí àpèrè torí pé kíni àwọn ti dé láti máa ṣe ìjọba fìdí fún Yorùbá nation. Àsọ̀ǹgbà yẹn wípé bó lè yàn ṣe é ṣerú eléyìí. Ìyá yìí bọ́ sórí YouTube, ó ń declare a whole nation, ó ń declare a whole country pa àti gbà á. Akétó tó apariwo ń gbà ẹ́, wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi irọ́. Àwọn kí ló ń pè é, àwọn fìdí ẹ ó bẹ̀rẹ̀ ìjọba lọ́la, wọ́n bẹ̀rẹ̀ lọ́túnla, wọ́n bẹ̀rẹ̀ ńjọ́ mẹ́rin, àwọn ti yan pírẹ́sídẹ̀ǹtì, àwọn ti yan gbá, àwọn ti yàwó, àwọn ti yan controller general, àwọn ti yan chief of army staff, àwọn ti yan gbá. Ìyá Onítìrí ó sì dá struggle ìran Yorùbá rú. Ọlọ́run ó dalẹ̀ àtọ̀nà rẹ rú. Torí gbogbo ìgbà yẹn ó tó stage kan tán fẹ́ tan olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ wálé kẹ́ni ẹ̀ kó lóyè fi ẹsẹ̀ kan orí iyèèpẹ̀ Nàìjíríà, pé tó bá ti lè fi ẹsẹ̀ kan iyèèpẹ̀ Nàìjíríà o kán wá declare kán na flag sókè. Ẹjọ́ nítorí Ọlọ́run kí ló fi mú Abíọ́lá? Ṣèbí nítorí pé Abíọ́lá declare ara rẹ̀ gẹ́gẹ́ bí president tó wọlé ìbò ni. Gbogbo àgbáyé náà sì mọ̀ pé Mọ̀ṣúdì Káṣemá wọ Abíọ́lá, ó dìbò, ó wọlé, àmọ́ àwọn alágbára ò gbé fún un. Kí nìjọba bínú, kí nìjọba mú sí ni wípé ó declare ara rẹ̀. Ìyá ìwà ní kó lóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ kó bọ́ọ̀ta gbàgbàgbà kó wá fi ẹsẹ̀. Ìgbà yẹn wọ́n sì wà ní Kòtónú wípé kí wọ́n bọ́ọ̀ta, kí wọ́n wá fi ẹsẹ̀ tẹ yèèpẹ̀ Nàìjíríà ká declare Yorùbá nation. Whereas wọ́n ti set machineries sílẹ̀ láti gbé bàbá yìí. Gbogbo kòtò tán gbẹ́ pátápátá Ọlọ́run ọmọ jáde sáà ó jìn sí i. Orí kọ́ máa dé yẹmọ yọ. Àdúrà ìyá tó bí Májàsọ́lá kò kúrò lórí iyì bàbá yìí. Onítìrí ṣì wà lórí ẹ̀ dòní. Tẹ́ ẹ bá gbàgbé, bẹ́ẹ̀ bá rántí, Onítìrí ló defy the struggle Yorùbá nation dòní à ń sọ̀rọ̀ yìí. Òun ló defy, ló pín struggle yẹn sọ́nà méjì. Táwọn kan ní bàbá Akíntóyè làwọn ń ṣe o, táwọn kan ní ìyá Onítìrí làwọn ń ṣe. Torí ìwọ tó bá ti ń ṣe bàbá Akíntóyè, olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà náà ló ń ṣe. Wọ́n da gbogbo ìrìn àjò yẹn rú. À ń jù wọ́n òṣìṣẹ́ kò ṣe wí lẹ́jọ́. Ìjà lára àwọn àgbà bọ̀ wọ́n ní kò tán bọ̀rọ̀. Ìbéèrè tẹ́mi wá fẹ́ béèrè ni wípé ṣé wọ́n fìran Yorùbá ṣépè ní pé kẹ́nu wá mọ̀mọ́ kò. Ibi tá a bá struggle tí struggle Yorùbá nation tó dé báyìí, ìdẹ́fi mọ̀ pé olóyè Sunday Ìgbòho àkàndá èèyàn ni. Ọlọ́run ló dìídì rán níṣẹ́, kì í ṣe èèyàn. Ọwọ́ ọjọ́ bíi mélòó kan tí bàbá yìí fi wá ṣòkú ìyá ẹ̀, ẹni pé kò tẹ̀tì kò dákẹ́ lórí àti máa sọ pé àníṣe ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ lóko ẹrú. Nísìn ẹ̀yin kan tó ti ń kóra yín jọ láti máa sọ wípé ibi tí struggle dé yìí o ẹ tó fẹ́ dàrú.
ẹ tó ti ń fúnra yín ló kọ mí gẹ́gẹ́ bí mo ṣe ń wú gbọ́. Àpáta lọmọ Adéyẹmọ ń ṣe bí ìyá ò lè jọ̀yà, ń ṣe bí bàbá ò lè dàbí bàbá tó bí ni lọ́mọ, ń ṣe bí Àdìsá ọmọ Adéyẹmọ ó gbìyànjú ni ò lè jọ́. Torí ọ̀pọ̀ yín atúrọ́ tàbí èlùbọ́ ni. Kí ni background yín, kí lẹ ti ṣe rí, kí lẹ ti jámọ́ rí. Bàbá Akíntóyè at that age pẹ̀lú irun funfun lórí tán bá ń ṣe ìgbìyànjú yẹn tán sì tún gbà fún lóyè Sunday Igboho pé ìwọ ni lídà wa, àwọn kan jẹ́ bàbá rẹ̀ ni. Kí wá làwa ń sọ? Kí ló dé tẹ́ ẹ̀ gba kádàrá kẹ́ ẹ gbé jẹ́ fórí? Kí ló dé tẹ́ ẹ̀ jọ rin ìrìn àjò yìí pọ̀? Kó má sí division kankan. Kí ìrìn àjò yẹn kó wà ní ojú kan sánpọ́nà. Kó jẹ́ wípé tí a bá gbọ́ lẹ́nu A iná là á gbọ́ lẹ́nu B. Kí lẹ̀ ń yà á sí? Ẹ ti gbàgbé ni pé ìyá tó bí ṣòkòtò náà ló bí bùbá. Why? Tẹ́ ẹ̀ ní ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú gbogbo ń tẹ̀ ṣe. Mọ̀ ń gbọ́ lórí show ìyá wa Yèyé Dára nígbà tí wọ́n ń analyse àwọn kan tán lé ẹ tó ti fẹ́ máa da struggle rú lábẹ́ aṣọ. Wọ́n ní gbogbo ètò tí Yorùbá self determination movement ní ẹ̀yin kan náà ẹ tó ti hijack ẹ̀ lábẹ́ ẹ tó ti fọ́ọ̀mù cabinet tiyín. Why? Wọ́n fi yín ṣépè ní. Ibi ìgbìyànjú olóyè Sunday Igboho ṣáde yìí lórí ọ̀rọ̀ Yorùbá nation àti ti bàbá Bánjí Akíntóyè ẹ ń bá tó wá lóhùn ọ̀dàrú ilé rẹ̀ ọ̀dàrú ọ̀nà rẹ̀ ọ̀dàrú ń tọ́wọ́ òní tọ́jọ́. Bẹ́ẹ̀ ti gbàgbé ni ẹ̀yin lẹ́sọ̀ olóyè Sunday Igboho ṣàdí ń tọ́da tó lóyè Sunday Igboho ṣàbá fọlọ́ntì ara ẹ̀ láti jà fún ìran Yorùbá kò ní í wà nínú tọ́wà yìí. Yóò máa rìn yan fanda freely káàkiri inú orílẹ̀-èdè Nàìjíríà ni àmọ́ torí kó jà fún ìran ẹ̀ ìlàkùntọ́ tá a kó báyìí sí. Ṣé èpo ẹ̀pa Sunday Àdìsá sọ fi wá fẹ́ di ohun àìjírí ni? Olóyè Sunday Igboho ṣàìmọye ìgbà lọ́sìn máa ń sọ pé bá a bá ti àgbà orílẹ̀-èdè Yorùbá nation yìí náà kìí ṣe pé àwọn fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì àwọn ọ̀jẹ̀ gómìnà àmọ́ kó wà nù òwe ìtàn wípé àwọn jà fitafita fún ìran Yorùbá láti bọ́ lóko ẹrú. Ìyá Onítìrí ìtàn tẹ́ ẹ kọ́lẹ̀ náà kò ní parẹ́ wípé yẹn lè da struggle rú. Ó ní owó ribiribi tẹ́ ń gbé fáwọn ọmọ ńgbà náà 100,000 150 bẹ́ẹ̀ ṣe ń fáwọn ọmọ ńgbà náà nìyẹn pé kán ti jáde. And I know that you were being sponsored by some people just to destabilize the struggle. You succeeded in destabilizing the struggle. But now àwọn àgbààgbà nínú Yorùbá nation wọ́n ti wá ń tòótò ẹ̀ tún wá fẹ́ gbèdìdí ẹ̀ tó fẹ́ dàrú kí ló dé Ọlọ́run dalẹ̀ àtọ̀nà yín rú. Òṣàbò lè gbè mí ṣe mí bó ṣe bá mi. Tẹ́ bá mọ̀ pé ẹ lè kún àwọn bàbá yìí lọ́wọ́ tẹ́ ẹ lè kún olóyè Sunday Igboho àti bàbá Bánjí Akíntóyè lọ́wọ́ ẹ má tó dàrú. It's better kẹ́ ẹ yọsẹ̀ ká mọ kí kọ̀mẹsẹ̀ ó kún kó kúrò ń bẹ̀. I'm telling you this. Ìgbàkúgbà tá a gbà fún Onítìrí ẹ má jẹ́ àgbà fáwọn bàbá tí Yèyé Dára ń dákọ yẹn o. Bí ṣe é bẹ̀rẹ̀ nu wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ fìtìnátì orí ìdààmú nù. Wọ́n tún ti bẹ̀rẹ̀ kán máa dágbó sí méjì. Nígbà táwa kan tá a bá ń jà pé ìran Yorùbá ẹ bọ́ lóko ẹrú ni táwọn kan wá wà lórí pé wo ẹ má jẹ́ wọn bọ́ ẹja máa já wọn léèkánná díẹ̀díẹ̀ ní kí ló dé ìran Yorùbá ṣe ń ṣègbésí ayé wa báyìí. Lóòótọ́ ọmọ Yorùbá ló gbé Nàìjíríà dání báyìí and we give him that utmost respect pé kọ́lọ́run ràn lọ́wọ́ àmọ́ kò sígbà tí mọ́kú ò ní padà kú kò sígbà torílẹ̀-èdè Nàìjíríà ò ní padà pín torí pé ń bi ọ̀rọ̀ dé yìí á ti pọ̀ jù
èdè wa ò fi gbogbo ara yéra wa mọ́ àfi ká lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ wá jẹ́ gani o ṣé ẹ rí ọjọ́ tí Yorùbá ó pín ọjọ́ Nàìjíríà ó pín Ọlọ́run ti mọ̀ ọ́ ojú ní ká ọmọdé tí ń lọ rèé kun àgbọ̀n rẹ̀ ní funfun àti irun orí ń funfun kò sígbà tí ewu ò ní padà yọ ń bẹ̀. ojú ní kábò òjì tí ń bá òòrùn jà bọ́pẹ́ bóyá òòrùn ó lọ ìbòjì ó yọ gbogbo ìlàkàkà yìí tẹ́ ẹ̀ bá mọ̀ ń ló bí Yorùbá president gbogbo akitiyan olóyè Sunday Igboho ṣá nígbà yẹn ń ló bí Yorùbá nation ló bí Yorùbá president torí wípé àwọn ará bíi gàrí rí wípé ìran Yorùbá ti bínú tán wọ́n ti dìde no politician can gather the momentum crowd tolóyè Sunday Igboho gádà ní gbogbo ìgbà tá à ń ṣe rálẹ̀ ń èé ṣe kínní kìí ṣe pé bóyá àhèrè sọ àìní tí mo mọ̀ hàn ni. ẹ wo crowd l'Ondo ẹ wo crowd l'Èkìtì ẹ wo crowd l'Ọ̀ṣun ẹ wo crowd l'Ògùn state Èkó nìkan lolóyè Sunday Igboho ṣàgbérálì lọ kí ló sì fà á wọ́n wò pé bí ìrìn àjò yìí ṣe ń lọ ìta báyìí lè gúnlẹ̀ sẹ́kọ̀ọ́ Nàìjíríà ti pín ilé owó Nàìjíríà sì lè kó that is just it. ìgbìyànjú tí àwọn olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ ń ṣe lọ́wọ́lọ́wọ́ nù Yorùbá nation yìí ìní ẹjọ́ máa lọ bẹ́ẹ̀ o tẹ́yìn bàbá òfò kan ẹ ti ẹ̀ dúró kábíyèsí rẹ̀ Ọlọ́run ìfẹ́ dárúkọ àwọn ìlú ni ó ṣe jẹ́ pé ìlú yìí ní sábà máa ń dá wàhálà sínú ọ̀rọ̀ ìran Yorùbá. Why all the time? Kí ló dé tó jẹ́ wípé ọ̀rọ̀ gbogbo èéṣe lórí alábàáwọn ẹ̀yin bàbá yìí. tẹ́ ẹ bá fẹ́ jẹ president àbẹ́ ẹ fẹ́ take over the leadership of the struggle ẹ ti ẹ̀jẹ̀ àgbà tán ná káwá yẹ̀bá fún yín kẹ́ ẹ ṣe báyìí báyìí fẹ́ ṣe ẹ jẹ́ ọkọ̀ bọ́lọ́kù ẹrú náà ìlóye máa sọ fún yín wípé olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ morúkọ rẹ̀ ni májàsọ́lá kì í jà á sọ́lá wọ́n dìídì máa ń fipò wá kí ni. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lálẹ́ yìí ẹni bá lórí ọ̀fẹ́ tó bá ní access sólóyè Sunday Igboho kó ń béèrè. ìgbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò Gani tó fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò I stood against it. mo dẹ̀ kọ epistele ìwé bíi 5 sí Aláàfin Ọ̀yọ́ because then I was the chairman Yoruba Council of Youth Worldwide Ọ̀yọ́ State and the chairman of all chairmen fún gbogbo ilẹ̀ Yorùbá tó ní ṣe pẹ̀lú ọ̀dọ́ Yorùbá. olóyè Sunday Igboho ṣàló wá padà pè mí lọ́wọ́ tù mí he was in Germany then. mo dẹ̀ sọ olólóyè ààrẹ Gani Adams ò ní nǹkan kan tó fẹ́ ṣe fún wa o. olóyè Sunday Igboho wá sọ fún mi nígbà náà Bímọ́lá yá filẹ̀ yá gba kádàrá pẹ̀lú ẹ yá wo tí wọ́n ṣe má jẹ́ wọ́n lé mi mò ń sẹ́ẹ̀tì yín ṣe ọ̀rọ̀ pé wọ́n lọ ń sẹ́ẹ̀tì wa kó Àdìsá mo ní ẹ̀nu láti sọ̀rọ̀ ńlẹ̀ Yorùbá. I pay the price yàtọ̀ sí pé mo jọmọ ọba ńlẹ̀ Ìbàdàn kò sí struggle tó ní í ṣe pẹ̀lú ọ̀dọ́ Yorùbá tí mi kì í ṣe. bàmí Àdìsá ọmọ Adéyẹmọ mọ̀ ẹ béèrè pé sọ ní struggle kan lẹ̀ Yorùbá lónìí
tí wọ́n ṣe tí wọ́n ní ọ̀dọ́ Yorùbá ń ṣe tí wọ́n ní pè mí Adémọ́lá ọmọ mi yálé sí torí ngbà mo ti kéré tí mo kéré gan ìfẹ́ ìran Yorùbá ti wà lọ́kàn mi bàbá tó bí mi lọ́mọ Yorùbá ìyá tó bí mi lọ́mọ Yorùbá wọ́n jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn ìfẹ́ ìran Yorùbá wà lórí ẹ̀mí mi. For anybody that cares to know ẹbí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ léèrè èmi ni mo lọ rèé jà pé téèyàn kan bá jàre Ọ̀nà Kakanfò kí wàá ní ẹni tí ń ṣe wàhálà gan kí ni ọjà mo ní Àdìsá ọmọ Adéyẹmọ gbọ́dọ̀ jẹ́ akọni Oòduà gbogbo ilẹ̀ Yorùbá. I fought for it. Ìmọ̀ ṣe wẹ́ lómi ń gbà tán bá ń sọ̀rọ̀ ìfẹ́ kíní kan ó ní iye ọdún tí mo ti mọ Àdìsá ọmọ Adéyẹmọ kò fi gbá kan bọ̀ kan nínú rí tólóyè Sunday Igboho bá dúró tì yẹn bí ìgbà tó lódùmarè dúró tì yẹn ni and he hates cheating. I was sworn in as the chairman Yoruba Council of Youth Worldwide, I think sometimes 2017. Olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ ń bẹ lórí ìjókòó báyìí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ lórí ìjókòó gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun gbà náà lọ́hùn wọ́n wà Abdulrauf Arẹ́gbẹ́ṣọlá gómìnà Ondo rányàn wá gómìnà Èkó rányàn torí pé ńgbà yẹn à ń kọ́ńtró gbogbo ilẹ̀ Yorùbá Ọlọ́run náà sì mọ̀ páwa yúùtù à ń kọ́ńtró ìgbà yẹn lolóyè Sunday Igboho ti jẹ́ bàbá àṣàlẹ̀ ìran ọ̀dọ́ Yorùbá tí wọ́n ti máa ń ṣe akitiyan fún ọ̀dọ́ Yorùbá tí any of our members tó bá níṣòro tí n bá ti elégbé sólóyè Sunday Igboho ṣàlétí ní kíákíá ní gbogbo bùkátà rẹ̀ máa ń bí ya ìdàbọ̀yá ní ipasẹ̀ owó ni àbí ẹ̀tọ́ wọn kan wọ́n ń tẹ̀ lójúmọ́lẹ̀ olóyè Sunday Igboho ṣá máa ń gbégbèsè lé lórí. wọ́n ti parọ́ mọ́ èèyàn kan tí ọ̀rọ̀ yẹn dé police headquarter lẹ́lẹ́yẹlé tó pé èmi lolóyè Sunday Igboho ṣá rán lọ. ìgbé ọya lọ yanjú ọ̀rọ̀ yẹn torí wípé a tó fi ṣẹ́ ogun rán lọ́ọ́ máa dé ẹ mọ́. eléyìí sọ̀rọ̀ pé kíní kankan lè bá a forí gbárí. When it comes to leadership quality he has it. tí wọ́n bá sọ ilé ìfún yóò lóun ti gbọ́ bí wọ́n sọ ilé ìfún yóò lóun ti gbọ́ yóò wá láàrin ẹ̀yin méjèèjì kò ní fì síbì kankan. báṣíwájú ṣe é ṣe nìyẹn sọ̀tún sòsì má bàbí kankan jẹ́. so ẹ̀yin tẹ́ ẹ wá dé lọ́sàn-án gẹ́gẹ́ tẹ́ ń da gbogbo ìrìn àjò òru ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. ẹ má da ìrìn àjò irú lẹ́ẹ̀kan sí o. àwa ti rí green light pé gbogbo nǹkan ò ní pẹ́ dà pé ìran Yorùbá ò ní pẹ́ bọ́ lóko ẹrú finally. àmọ́ tẹ́ ẹ bá tó wá fi wèrè ara ti yín tẹ̀ ń gbé bọ̀ yìí tẹ́ ẹ bá tó wá fi ba nǹkan jẹ́ àtilé àtọ̀nà àtòkò yín gbogbo ẹ̀ ní ó dàrú o àlùbáríkà àwọn tó lọ ń kórè ayé lọ́wọ́. kí ló dé èéṣe ìran Yorùbá kílódétà lè fọwọ́sowọ́pọ̀ ẹ wo Nnamdi Kanu náà ìgbà tó ń mú Nnamdi Kanu tí Samuel Ekpan tó lòun ń ṣe kíníkà ó ní jọ́ tí Nnamdi Kanu bá jáde òun hand over the mantle of leadership padà fún Nnamdi Kanu Yorùbá ò lè ṣe bẹ́ẹ̀ ṣèbọ̀ wọ pé ọmọ Adéyẹmọ wà nú àhámọ́ lásán ilẹ̀ ti dágbó méjì nìyẹn onítìrí dé pẹ̀lú rọ́lẹ́ náà Yorùbá wá bẹ̀rẹ̀ wó òun náà lè ṣe ẹjẹ́ á tó try òun náà wò ẹjẹ́ á wọ kí náà ṣèbí àti ti try rẹ̀ wò ẹ ti rí tí onítìrí mú wá. tó bá jẹ́ wípé dàda yóò onítìrí ní nǹkan tó fẹ́ dà ní kí ló dé tí ò lo gbogbo agbára yẹn láti má jẹ́ kí ọkọ rẹ̀ ọ lọ sẹ́wọ̀n bìlìntà ṣe pé yóò dẹni àgbégbìn.
igi wo nìyá onítìrí ti dárí. àmọ́ Yorùbá a máa ń lọ ní dọ̀ọ̀ bíi mọ́tò tó wọ free. irú ìgbésí ayé tá à ń gbé kò jẹ́ amẹ́ni fẹ́ sòótọ́ sẹ́ni tí ń parọ́ mọ́. mo wá ń bẹ̀ yín, mo fọba tó jọ dá gbogbo wa mo fi ń bẹ̀ yín, ẹ má tó gbà àwọn èèyàn láàyè láti da struggle irú níbi tó bá dé yìí. ibi tó dé yìí tó bá jẹ́ pé lóòótọ́ gbogbo wọn ń pariwo pé àwọn ńláyà irú tó lóye Sunday Igboho ṣàtúnṣe nígbà tó wálé wá sòkú ìyá ẹ̀ ẹ̀yin náà wá ṣe náà ìta gbangba ní tó ti ń kéde Yorùbá nation àbí kò sínú kọ́nà náà ẹ̀yin náà wá ṣerú ẹ̀ ìyá onítìrí tá a mọ ibi tí ń gbé. ìyá onítìrí tí ń kílèmù pé òun fẹ́ kóran Yorùbá kúrò lóko ẹrú ọmọ ọkọ ẹ̀ ọmọ Abíọ́lá mélòó tó darapọ̀ mọ́ struggle Yorùbá nation. tí n bá ń sọ̀rọ̀ ẹnu mi gbà ní because I suffer for the struggle mo lẹ́wọ̀n mo lọ detention mo láàjálẹ̀ l'Àbújá náà mo dẹ̀ rí kú Ọlọ́run ní ò pa mí àwọn tó kú kọ́lọ́ bá fọ̀run kẹ́ wọn. so why will someone kó kàzàdédé tó dé ní ìsìn kẹ́ tó fẹ́ jeopardize gbogbo effort olóyè Sunday Igboho ẹ kún bàbá yìí lọ́wọ́ ni. àwa tá a wà ń lé irú èmi ni mo lè sọ ohun tójú rí. ẹ mọ̀ pé èèyàn máa làágùn nu AC ẹni tí ń làágùn nu AC òun lọ́mọ tí ń ṣe òun torí pé èèyàn ṣe lè máa làágùn nínú AC tí ẹ bá ṣe pé bóyá nǹkan kan bá ń ṣe àgbà tí ń sáré nú ẹ̀gún tí ọba lé nǹkan lè. bàbá Bánjí Akíntóyè náà at that age tó ń sì wà lórí pé ìran Yorùbá gbọ́dọ̀ gbòmìnira ẹjọ́ nítorí Ọlọ́run ṣé kí ló tó ń fẹ́ lọ́dọ̀ Ọlọ́run mọ́ àmọ́ torí pé wọ́n fẹ́ràn ìran Yorùbá kí ló lóye Sunday Igboho ń fẹ́ tọ́lọ́run ò ṣe fún un ṣé lé ni ṣé mọ́tò ni ṣé dúkìá ni ṣé kéèyàn bímọ kọ́mọ ó jẹ́ lálùbáríkà ni wọ́n wá fira rẹ̀ jẹ̀ fúnra Yorùbá kí ẹ darí mi bọ́ bá ṣe wù yín ẹ̀yin kan tó wá jókòó kọ́nà ibìkan ẹlẹ́fẹ́ àìjáàkì struggle Ọlọ́run àìjáàkì ìgbésí ayé yìí àyàngà yín láì àtijọ́ tẹ̀sẹ̀ bọ́ ṣòkòtò kan náà ìkòkò ní gbomi kó tún gbẹ̀yìn kó tún gba ṣọṣọ. Yes, I'm ready for you now. àní búra wa àní gbéra wa ṣépè but we will be calling you out. a máa pè yín gbọ́ tàpé ká mọ Yorùbá ó máa fi yín ré. àti láwọn àwọn ọba tó ti ń believe nínú struggle yẹn ìjọba àwọn míì mẹ́nu gọ́ọ̀mẹ́ntì kìíní tó ń believe nínú struggle yẹn pé yes ó dàbí ẹni wípé àtúntò ti fẹ́ bá we must have a voice that will be speaking for the Yorùbás. voice tí ó jà fún Yorùbá níbi tó yẹ kó ti jà tí ẹ̀tọ́ Yorùbá ò fi ní di tí wọ́n tẹ̀ lójúmọ́lẹ̀. wọ́n ní YSDM Yorùbá self-determination movement ẹ̀yin kan tó wá lọ gbé gbogbo plan wọn ẹ̀tún àìjáàkì ẹ̀yin náà tó wá ń fọ́ọ̀mù kábínẹ̀tì wọ́n lè wá pé ti ní Yorùbá freedom kìnìkan democrat eré yìí burú nẹ̀. ẹ̀yin ṣe yí àmọ̀dá ẹ̀dúró irú àwọn bàbá yẹn ní ìsìn nígbà kékeré wọn ẹ lọ wọ́ọ̀chì wọn dáadáa mọ̀dàrú náà ni wọ́n yà. wọ́n lọ bá gbàlagbà lọ́nà oníyá ọlọ́gbọ́n ọmọ bọ́yá ń jòkó lu aláǹgbádàgbà ni ọmọ bọ́yá nù bàbá àwọn bàbá tí máa ń wá aláǹgbá darí pọ́n kí ni wọ́n. àwọn tí wọ́n fẹ́ síbi nǹkan rí wọ́n fẹ́ síbi kí nǹkan ó tò àfi kí nǹkan ó dàrú ẹbẹ́ ẹni bá sì darí sapá pápá ẹni bá darí sọ̀rọ̀ kó ìrókò àkó ẹni bá darí sọ ẹbọra ni kíní kan ní bọ́rú wọn lásán wọn fẹ́ sọ́tàn ni ọmọ dàbí ọ̀fọ̀
bẹ́ẹ̀yàn bá darí sọ máa dé yẹn mọ́ pẹ́ẹ́pẹ́ báyìí ni ọ̀fọ̀ àpáta ní kò sí darí sọ. He's on that resource. If you think equal to him, you cool. I'm telling you that. Àjàgà ilé lálejò ẹ̀dàkùn ẹ̀já darí wálé o. Ilé lábọ̀ sinmi ogun ẹ̀dàkùn ẹ̀já darí wálé. Yorùbá ní ìdù tí àwọn alẹ́ lọ́nu ra rẹ̀ ní ọ̀rọ̀ ẹ̀dàkùn ẹ̀já darí wálé. Àgbàdo tí àwọn alẹ́ lọ́nu ra rẹ̀ lẹ́bọ̀ ẹ̀dàkùn ẹ̀já darí wálé. Ọlọ́mọdé tí àwọn alẹ́ lọ́nu ra rẹ̀ lọ́kùnrin rẹ̀ ẹ̀dàkùn ẹ̀já darí wálé. Ọmọ tuntun tí àwọn alẹ́ lọ́nu ra rẹ̀ lọ́nà àtọ̀jẹ̀ ẹ̀dàkùn ẹ̀já darí wálé. Wọ́n lọ sáyé kò ní pé wà lọ́mọ lọ. Àṣà Fúlàní Àmàlà Fúlàní ó ti gbé wa lórí ibi ọmọ pa. Láyé ọjọ́ sí ṣe bí gbọ́mọgbọ́mọ là á gbọ́. Ó sì wádìí gbé bàbá kó di ibi ọba. Pàwọ́ bá pàyà. Ó sì di gbéyàwó gbọ́kọ̀ níbo láyé ń wáyé lọ́gán. Ẹni àlófẹ́ ní lójú àtàrí wọ́n fi sẹ́nu. Èrè ni a ní ó kí ni lẹ́yìn ẹ̀kún náà fi lọ́wọ́. Ẹni àwọn agbọ́jọ́ òkun lé ọ̀jẹ̀ ni àgbà. Kí láfẹ́ ṣe sọ̀rọ̀ lẹ̀ yóò ẹ̀já darí wálé. Gbogbo ọba aládé o. Ẹ dákọ̀ ìyá mi létí inú ọmọ yìí fẹ́ pé ìṣàkíyèsí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin bàbá mi ẹ dákọ̀ ẹ darí wálé. Ọmọ yìí fẹ́ pé ìṣàkíyèsí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ mi ẹ dákọ̀ ẹ darí wálé o. Àbúrò yìí fẹ́ pé ìṣàkíyèsí ọ̀rọ̀ kan ni. Gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi ẹ dákọ̀ ẹ jájọ sàsọyé ẹ jájọ wíjọ. Gbogbo ẹ̀yin àbúrò lẹ́yìn mi ẹ dákọ̀ ẹ darí wálé o. Ẹ wá gbọ́ wèrè lágbẹ̀dẹ orin àgàn bímọ fẹ́ wí. Ikú tí ń pọ̀jù ẹni òwe ńlá ní ń fà fún ni. Tolúlọ ń bí arọ́tí lọ. Wọ́n pa Tolúlọ pẹ́ o àgbọ̀ ọ̀gọ̀gọ̀ Tolúlọ pẹ́ lọ. Etí ẹ̀gbọ́n náà yan ọmọ Yorùbá. Ǹjẹ́ sọ fún pé ń tọ́ta olóyè Sunday Adisa ọmọ Adéyẹmọ nídìí ká gẹ́gẹ́ lọ̀rọ̀ Tolúlọpẹ́ Arótilé. Ẹ jẹ́ wọn aṣọ fún lájọ́ wọn ti wá pa Tolúlọpẹ́ Arótilé information wo lẹ ti gbọ́ lẹ́yìn ẹ̀. Yorùbá ẹ jẹ́ á sùn kárórí. Ẹ jẹ́ ká sùn kárórí wa ká sunrun mẹ́tẹ̀ẹ̀ta tọmọkùnrin sùn kárórí. Ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ra wa. Ayé jájà wèrè ìjà ẹ̀sìn. Àwọn tọ́lọ́ bá ti tò fún wa láṣíwájú ẹjẹ́ gbà wọ́n láṣíwájú. Olóyè Sunday Igboho ti dúró, bàbá Bánjí Akíntóyè ti dúró. Ìwọ tó o bá mọ̀ wípé lóòótọ́ o fẹ́ràn òmìnira ìran Yorùbá. Come with a good idea ni, not idea of coming to hijack the struggle. Gbogbo yín lẹ fẹ́ jọ lórí. Wọ́n èé kan àga méjì fún lórí. Olórí jíjẹ ó ní tí ó ní bọ́lọ́hún ṣe máa ń fìyàn ṣe. Èèyàn kan lè ṣàdédé jọ lórí. Èyí fagídí sọ lórí. Ó ní qualities tó fi lè jẹ́ olórí ni. Ó wà á rìn tán. Ó sọ yìí mo dúró náà jàre. Rọ́sọ̀jù ọ̀rọ̀ ní díjà alẹ̀. Àmẹ́yìn tí mo ti sọ yìí mo mọ̀ kó ti yé yín. Ẹ má kọlu ọmọdé ẹ má kọlu bàbá Bánjí Akíntóyè. Ẹ má da igbó méjì. Ẹ jẹ́ kí struggle yẹn máa lọ bó ṣe ká ń lọ. Ẹ bù wa àwa náà mọ̀. Èmi especially ẹ bù mi. Èmi mọ̀. Kọ́lọ́njẹ́ Tinubu ó ṣàṣeyọrí. Ọmọ Yorùbá ni. I wish him we are not wishing him bad. We want him to succeed. Àmọ́ bá a fẹ́ bó pẹ́ bóyá Yorùbá ó padà dá wà náà nẹ̀. Ètò tán bàbá yẹn wá ń tò lọ kó máa lo bẹ́ẹ̀. Ìní ó mú ìrọ̀rùn dé tí ó fi tá fi pín. Subhana rabbika rabbil izzati amma yasifuna wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Gbogbo ẹ̀yin ìyá mi
bàbá mi tẹ́ wà ní diaspora lágbára lọ́wọ́ ọlọ́run wọn à ní fòkú yín ránṣẹ́ sí wa ńlé àbùdí báyìí tó lókun àbùdí ń tọlọ́sà àpò sásàmùra ògbẹ́rí àpò gbogbo yín ò ní gbẹ ẹ ní fojú sunkún ọmọ ẹ ní fojú sunkún aya ẹ ní fojú sunkún ọkọ lágbára lọ́wọ́ ọlọ́run ẹ wá ní fojú sunkún ara yín yọ̀sán kọ̀sán ọlọ́run ní fi dá yín wò ìdààmú ó kéré ó tóbi ọlọ́run ní yọ yà lọ́dọ̀ yín mo wá Kádìsá ọmọ Adéyẹmọ akókò gàgàrà tó gorí àpáta lọ rèé létéńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Àṣàbí lágbára lọ́wọ́ ọlọ́run dídùn báyìí lọ sàn ó so ẹ ní dààmú nú ayé ẹni tó lọ ti lọ àní rí dààmú mọ́ àlùbáríkà àwọn tó lọ ń kólé ayé lọ́wọ́ ìyá mi Adérọ́pò ìyá mi tó yọ̀ sí ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ilé gbogbo ọmọ Yorùbá pátápátá àrínilóde àbèrè àrínilóde àbèrè àrínilóde àbèrè orúkọ ẹni Adémọ́lá ọmọ omíyalé lèmi ń jẹ́ èmi lọ́mọ Ìbàdàn lé Olúyọ̀lé ìlú Ògbómọ́lá olódògbò kẹrin lójú ogun ọbọ̀ Sòkòtò kẹ̀mbẹ̀rẹ̀ bíi ìjà ìlú Òjó ìlú Àjàyí ìlú Ìbíkúlé alágbàlá jáyàjáyà ìlú Ọpẹ́ Àgbé ẹ wò ó kí Ìbàdàn pọ̀ àwa lọ máa gbọ́ kẹ́kẹ́ ogun mọ́sà ọmọ àgbọ́ yàyà mọ́yà ẹ wò ó dàbọ̀ ojú tẹ́ fi wò mí ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi kò ní di èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá lágbára lọ́wọ́ Ọlọ́run ó dàbọ̀ Yorùbá struggle continues.